dédé ìwòyí. Mo mọ̀ kóbìnrin, mo mọ̀ kọ́kùnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tí ẹ bá ti ń wò mí káàkiri àgbáyé, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá o. Gbogbo ayé ò ní lù fún gbogbo wa jó. Mi ò wá síta láti wá parọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ní tí kò yé ọ̀pọ̀lọpọ̀. Mo fẹ́ máa tàn mọ́lẹ̀ sáwọn nǹkan kan tí ò yé ọ̀pọ̀lọpọ̀ wa tá a jẹ́ ọmọ Yorùbá, pé àwọn bàbá wa ń lo àṣírí. Àwọn bàbá wa ní àṣírí lọ́wọ́ tí wọ́n dẹ̀ ń lò tó ń jẹ́. Ẹ má jẹ́ ká máa fi ojú wo àwọn oníṣègùn àbí babaláwo àbí pásítọ̀ ní àfáà tó ń lo ewé àti egbò tó fi ń tuntun aráyé ṣe. Ẹ má jẹ́ ká máa fojú aláìda wò wọ́n, ẹ má jẹ́ ká máa fojú ẹlẹ́bọ wò wọ́n, wọ́n ṣe ẹlẹ́bọ. Àfi ẹni tí ọ̀rọ̀ bá yé nìkan ló kù ni ó máa pè wọ́n lẹ́lẹ́bọ. Àfi ẹni tí ọ̀rọ̀ bá yé nìkan ló kù ni ó máa pè wọ́n lẹ́lẹ́bọ. Ẹ bá mi wá nǹkan bìdílé, ṣé ẹ ti bìdílé nǹkan? Tó bá jẹ́ pé àárọ̀ ni ẹ wà, mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ káàkiri àgbáyé níbikíbi tí ẹ bá ti ń wò mí. Lónìí, a kú dédé àsìkò yìí. Ìlú yìí, ẹpọ̀n àgbò ó ń fì ní kò ní já. Aburú tó ń bẹ nínú ọdún yìí kò ní kàn mí, kò ní kàn yín. Dáadáa tó wà nínú ọdún yìí yóò kàn mí àti yín. Ẹ má gbàgbé láti subscribe. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ dákun, ẹ bá wa subscribe. Ẹ dákun, ẹ bá mi subscribe. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o. Mo mọ̀ lóore o. Ìlọ́po oore Ọlọ́run bá mi ṣe fún yín. Ẹ̀yin tí ẹ ń wò wá, ojú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́. Ẹ má wò wá lásán o. Torí pé kú iṣẹ́ náà ni mo rí ẹni yá. A bá rí pé subscribe, ara tiwa gan ó yá, ara mi ó yá gágá láti máa wá sórí atẹ́gùn kí n lè máa sọ àwọn àṣírí fún yín, ara mi á yá. Ẹ̀yin tí ẹ ń share fídíò yìí náà, àkàndò ní mú yín lọ́wọ́. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Gbogbo wa àní kàn dín nínú iyọ̀. Kí mo mú wá fún wa lénìí? Ẹ rí pé tuntun náà ni. Torí pé ọ̀tun ni ọjọ́ ń yọ. Ọ̀tun náà ni òòrùn ràn. Mo mú sí asínà wá ni. Asínà fún àwa oníṣẹ́ ọwọ́. Àwa oníṣẹ́ ọwọ́ àbí ẹni tó ń ta ọjà tó bá wá rí pé ó rí bákan, tó bá rí bákan tí nǹkan fẹ́ dàgún. A máa ń ṣe iṣẹ́ yìí tí a bá ní ìmùlẹ̀ lára. Ìmùlẹ̀, tí a bá ní ìmùlẹ̀ tó dáa lára. Iṣẹ́ yìí ọwọ́ kan yóò píìkì, yóò dẹ̀ mú nǹkan wá fún wa. Àṣírí wa bò, àṣírí wa bò, àṣírí wa bò. Kí ló máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ẹja àrọ̀, ẹja aborí, ẹja àrọ̀. Òun náà ni wọ́n ń pè ní ẹja aborí pẹ̀lú ata àjọsìn 16. Ṣé ń kọ́lẹ̀? Ẹ máa bá mi kọ sílẹ̀. Ata àjọsìn ni wọ́n ń pè ní ata ṣẹ̀mbáyé àti ẹyẹ òbẹ̀ mẹ́ta pẹ̀lú ewé ọ̀là níwọ̀nba díẹ̀. A lo ewé ọ̀là yẹn pẹ̀lú ata àjọsìn tá a mọ̀ sí ata ṣẹ̀mbáyé àti ẹyẹ òbẹ̀ mẹ́ta. Ẹ jẹ́ ká lọ, ṣáà ti lọ, ó ti kúnná. A wá fi ṣe ẹja àrọ̀ jẹ. Ṣé rí ẹja àrọ̀ yẹn? A gé sí mẹ́ta ni. Orí, àárín àti ìrù. A gbọ́dọ̀ gé já, kò ní já. Ẹ jẹ́ ká kó ìfun ẹ̀ ká kó dànù. A gbọ́dọ̀ gé ẹja yìí kó já o. A gé ó ti yín. Bí àpẹẹrẹ
ká ní ẹja àròní, ká ní ẹja àròní wà ní ọwọ́ mi. Ení, èjì, ó ti yé báyẹn. Ení, èjì, ẹ̀ta, á pín ẹja yẹn sí mẹ́ta ni. Á pín sí mẹ́ta. Jágí tá wàá gé kò gbọdọ̀ gé já. Ẹ jẹ́ ká sè é, ẹ jẹ́ ká jẹ ẹ́, ká wá ṣe àdúrà owó ńlá sí i, ká ṣe àdúrà bíbò àṣírí ká ṣe sí i. Bàbá màmá, kò ṣẹ̀ dìgbà tí a bá ń lo ẹ̀yà ara èèyàn ká tó jẹ́yàn láyé. Kò dìgbà tí a bá ń lo ẹ̀yà ara èèyàn ká tó jẹ́yàn láyé. Nípa ìgbìyànjú, á dìbí tá ń lọ. Nípa ìgbìyànjú, á dìbí tá ń lọ. Àwọn tó ń ṣe bẹ́ẹ̀ tó ń lo ẹ̀yà ara èèyàn, ẹ jẹ́ ká wo àtúbọ̀tán wọn bí ó ṣe rí. Ẹ jẹ́ ká wo àtúbọ̀tán wọn bí ó ṣe rí. Àwọn ó ti lọ, wọn ó kún rèwerèwe. Àwa ó sì wà nínú ayé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti ẹ̀mí gígùn. Ẹ má gbàgbé láti subscribe sórí channel, bá mi share fídíò yìí káàkiri, bá mi like ẹ̀. Orúkọ mi ò yí padà. Orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Hafiz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ní di. Gbogbo ayé ò ní lò fún wájú. Àní sìnkú aya, àní sìnkú ọmọ. Àwa náà ò ní lẹ́ni àkọlẹ̀ bọ̀. Ire o, ó dìgbà kan náà.